mẹ́rin sí márùn-ún jábọ́ lára rẹ̀. There is God o. Ẹ wo. Ètí Portable ọmọ Ọlálọmí tó sọ nípa arábìnrin Dámi olórí Aláàfin àná tó sọ yìí ó tún lágbára o. Ẹ má gbàgbé pé lẹ́yìn ìgbà tí wọ́n jọ tú síra wọn lójú tí wọ́n jọ ké gbàjarè síta nípa fífi òpin sí àjọṣepọ̀ lọ́kọláya tí ń bẹ láàrin wọn, oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ó rí tó fi wá ru ọwọ́. Portable tó wá bọ́ ta ní mọ́júmọ́ òde yìí ó sọ àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà kan tó yẹ pé tí èèyàn bá gbọ́ ó tó ń tí ẹni tó bá pera rẹ̀ lọ́kùnrin tó bá fẹ́ lọ́jọ́ alẹ́ àbí tó bá fẹ́ tólé rẹ̀ tó yẹ kó ronú sí ọ̀rọ̀ náà lágbára ohun tí Portable sọ lágbára o, ọ̀rọ̀ náà lágbára o. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jọ́kùnrin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jọ́kùnrin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jóbìnrin tẹ́ fẹ́ gbélé ọkọ ẹ wá gbọ́ nǹkan tí Portable sọ nípa Dámi o, ọ̀rọ̀ náà ní kìmí o. Ó jẹ́ kí n mọ ìyàwó tí mo gbé sílé. Ṣé lóòótọ́? Ìbánájà ẹ̀ àgòtẹ́ realize say my woman na good woman. Ó yá continue ọmọ Ọlálọmí mò ń gbádùn ẹ jọ̀ọ́. When she come my life, ṣé ń gbọ́ mi? Mo ara ń yọ. Okay, so your wife no know say you been get am as girlfriend before. Àdé no, na she go mingle with my wife. Normal, mo gba fóònù àwọ̀ ò lè gun orí obìnrin tí àwọ̀ ò bá. Oògùn pọ̀ lọ́wọ́ Portable o. Ṣé yẹ́ mi ṣó yá o? Okay, one get one for you come. Ó yá, normal. Na fans, I say na fans. Onírọ̀ ni ẹ sì bó sọ pé o ṣe tún sọ nígbà tó pàdé ẹ ni. Okay, so she came. Ṣé mo gba fóònù ẹ̀ ìgbà tí mo gba fóònù ẹ̀ àwọn àṣírí tó mo rí lórí fóònù ẹ̀ mi lè sọ síta ò Nàìjíríà bàbá jẹ́ o. Yéè mo gbé Portable bá kan jẹ́. Àwọn olórin tó ń ya àwọn àgbàwo roadside tó ń ṣiṣẹ́ road tó ń ya. Dákẹ́jọ́ kí ló ń ṣe ẹ́ tó ń sọ̀sọ̀kúsọ báyìí náà. Mo á sọ fún pé don't worry. A máa pàdé obìnrin mi bóyá ò ní ẹni tó bẹ̀rù ó yá ó máa bẹ̀rù èmi. Mo bá lè lórí o the time wey I say I no do again na she go. If I don say I still wan do she no fit go. Mo lo chef mo lo gbogbo ẹ̀ mo fi dè mọ́lẹ̀. Ọmọkùnrin ti báyé jẹ́ o ẹgbẹ̀jì olóògùn ọ̀kà. Mo tọ́jú so you use the good tire. Mo bá wọn school jẹ́ ń gbọ́ mo bá rán mọ́ school. Kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. Bar, my bar, celebrity bar. The girl, she pursue 10 girls for my bar. Ó fẹ́ ya fìdá pààyàn tí ó fẹ́ kán mú dà kọjá lórí òun ni má blame ẹ̀. Lára mi ó máa ń lé wọn. She says she want to be the last wife. Then she never born. Mo dẹ̀ gbé sílé oyún iṣẹ́. Ìyẹn ò da oyún iṣẹ́ báwo ni tẹ́ Portable. Pẹ̀lú ọjọ́ tí Portable rò kalẹ̀ yìí nípa Dámi tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà ní irú condition tí Portable wà yìí ǹjẹ́ ní ẹ lè gba olórí Dámi padà tó bá bẹ̀bẹ̀ tó bá sì jẹ́ pé ẹ̀yin obìnrin lẹ wà ní condition tí olórí Dámi wà yìí tí Portable bá bẹ̀yìn padà ṣé ẹ̀yin lè gbà. Ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ á pàdé ní comment section. Tó bá jẹ́ pé àkọ́kọ́ tí ẹ kọ́ wo program mi ni ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe to channel mi. Ó dàbọ̀ á tún máa pàdé.